Hello. Mo kí gbogbo wa, mo kí wa, o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kòwé. Yèyé dára kòkòkò ni mò ń jẹ́. Ẹ̀yin ìran ọmọ Yorùbá o. Great Yoruba nation. Great. Great Yoruba nation. Great. Great gbogbogbogbogbogbo. Great gbàgbàgbà. Great gigigi. Yeah, great. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìran mi lápapọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáńláyé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin Yorùbá nation. Àkóṣẹ́ ribiribi tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ta sì ń ṣe é. Àkókò lè dá tí gbogbo wa ń bá kiri. Kò ní sú wa, kò ní rẹ̀ wá o. Mo kàn ní kí wá ṣàlàyé àwọn nǹkan kan kékeré fún wa. Yorùbá nation. Ẹ jẹ́ rárá fi balẹ̀. Mo mọ̀ pàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó kí n balẹ̀. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró nísìn, ẹ jẹ́ kára yín balẹ̀. A ní kẹ́ farabalẹ̀. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa. Kẹ́ fojú balẹ̀. Màá brief yín ní àwọn nǹkan kéékèèké kẹ́ lè ní idea àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo mọ̀ lọ́tì ọ̀dọ̀ side tèmi. Ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí oríṣiríṣi ń lọ. A fẹ́ freedom Igboho, a fẹ́ kí Igboho wá Nàìjíríà. Ó ṣe Tinubu, a ní kó sọ sorry, ó ní láti sọ sorry kí Tinubu lè fi ní freedom. Yorùbá nation, ẹ má sọ̀rọ̀ sí Tinubu mọ́. Saheed Shittu tí ẹ sọ tí ẹ débi pé ìjọ tí Igboho bá ti dé Nàìjíríà, ẹni ọmọ Yorùbá nation campaign tó bá rí ńbẹ̀ wọ́n á pa wọ́n. Ó dẹ̀ fi èpè kó gbogbo wa papọ̀. Ó fi èpè kó gbogbo wa papọ̀. Anyway, by their fruit ye shall know them ni. Ó lọ́rọ̀ tiẹ̀. Ta ni ò mọ̀ Saheed Shittu? Àǹtí àfá ẹlẹ́bọ. Mi mọ̀ bóyá Ọlọ́run ni ẹni tó ń gbá tó ń máwọn tó mẹ́bọ. Bóyá o ti dọ́run rí ni tó rí pọ́n ṣẹ̀bọ ń bẹ̀. Àìríṣẹ́ ṣe ṣá. Àìríṣẹ́ ṣe rádaràda wo ní tí ìráyè tẹ̀ dúró náà. Ẹ̀yin Yorùbá nation, ẹ wá gbọ́ ẹ̀sùn mọ́ bí. Game ló wà lẹ̀, game. Ṣé rí game tó wà lẹ̀ tí a ò bá farabalẹ̀ ẹ máa lose. Me, I have nothing to lose. Gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe, mo mọ̀ gbọ́rọ̀ kì í wọ̀ wá létí. Bẹ́ẹ̀ ṣe girigiri garagara tẹ́ farabalẹ̀, tẹ́ kì í gbọ́ràn. Wípé kẹ́ rí nǹkan kẹ́ farabalẹ̀, kẹ́ lo bí ká lo bí. Ẹ kì í rárá fi balẹ̀. Bẹ́ẹ̀ ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Tẹ́ sátẹ̀lé Dúpẹ́ nìyẹn tá a pariwo títí tá a fà yín. Tẹ́ níran, àwọn ní Ọlọ́run yín ni, Mẹ̀sáyà yín ni, ẹni tí ó bá ti like ẹ lè love ẹ má ṣe kinní kan. Here you are. Ẹ wo bí tẹ́ bára yín dé lónìí. Ibi tó wá yà mí lẹ́nu, tọ́rọ̀ yín dé yà mí lẹ́nu wípé ẹ ò tí ìbọn ní tinú Dúpẹ́ tẹ́ fọwọ́ ara yín fà. Àfọwọ́fà ti yín ni tẹ́ fọwọ́ ara yín fà ẹ̀ tí ìbọn nínú ẹ̀. Ẹ tún ti ń pilẹ̀ mí. Ẹ tún ti ń pilẹ̀ mí ibi tẹ́ ti ń gbọ̀n kiri. Nǹkan tẹ́ ṣe lè like dára nìyẹn because bí èmi ṣe máa ronú ó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ronú. Lórí ọ̀rọ̀ Igboho, èmi á sọ wípé mi ní sọ wípé a true campaign Yorùbá nation campaigner kan wà láyé tó máa ní òun attack freedom Igboho. Kò sí ẹni tí ò fẹ́ freedom Igboho. Wọ́n fi powó nínú wọn ṣe fẹ́, orí yín ti burú. Channel TV tẹ́ bá wò kò powó àbí kò run advert. Gbogbo media houses tá ilé ṣàlàyé ṣí show wọn pátápátá àwọn run advert. Ọ̀fẹ́ lẹ wò wọn. Even tó bá wo CNN, ọ̀fẹ́ ló ń wò. Ẹ rí bẹ́ ṣe papọ̀lọ yín ibi tó ronú lọ. Ṣé mọ̀ wípé Yorùbá nation ò jẹun tẹ́lẹ̀ kí Igboho tó join movement. Àlọ́ ìyá èyí máa sọ fún wa pé èémí Igboho ló ń fún wa léèmí tó bá yá èyí máa sọ bẹ́ẹ̀. Kò dẹ̀ sí nǹkan míì tẹ́ ń try láti ṣe ńbẹ̀ láti ju wípé ẹ fẹ́ fi orí Igboho gbá Yorùbá nation. Ẹ fẹ́ fi orí Yorùbá nation campaigner. Ẹ fẹ́ fi gbá Igboho láti dá àárín yẹn rú. Nígbà tí Dúpẹ́ tẹran ó ti fail.
nǹkan tó fẹ́ ṣe fún yẹn ní Yorùbá nation nìyẹn. And you know what, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kiri bí òṣùṣùn tẹ́ ẹ̀ ṣe kiri yẹn, tẹ́ ẹ̀ ṣe pàpàpà tẹ́ ẹ̀ rárá fi balẹ̀, ẹ ti ń place ọwọ́ wọn ọ̀nà ilé, ẹ tún ti ń place ọwọ́ wọn. Nǹkan tí wọ́n fẹ́ ẹ ti ń jẹ́ kán achieve ẹ̀. Kò sí nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí ó ṣe wípé wọ́n fẹ́ lé ẹ̀yin Yorùbá nation lára Ìgbòho torí wọ́n fẹ́ fà á mábẹ́. Mi ní sọ details lọ títí pé lára oríṣiríṣi tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ìwọ tó bá rárá fi balẹ̀ tó ní bí tó dẹ̀ make use of it, wà á mọ bí nǹkan ṣe ń lọ. Yes, Tinubu òun ni president Nàìjíríà, ó sì jẹ́ Yorùbá, ọmọ ìran mi. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin politicians àti gbogbo ẹ̀yin 100 million march fún campaign Ìgbòho, mo fẹ́ kẹ́ kọ́kọ́ lọ mọ̀ wípé iṣẹ́ tí àwa Yorùbá nation tá ṣe, iṣẹ́ tí movement Yorùbá nation tó ṣe fún Tinubu tó fi di president, gbogbo yín tẹ́ pariwo wọ̀nyí ẹ ṣe. Yes, màá tó tún sọ, ṣé ìbò yín òun ló gbé débẹ̀? State mélòó nílẹ̀ Yorùbá ní Tinubu ti win? MC ó ṣe 20 million march, ọmọ wọn náà ṣe tiẹ̀, àwọn ìyá lọ́jà gbogbo wọn wọ́n bọ́ síta, gbogbo campaign tẹ́ ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, èèyàn mélòó ló padà dìbò? Gbogbo Yorùwúdù tẹ́ kó bọ́ síta, ẹ má ṣì lọ ẹ má ṣì bò, wọ́n galivanti, wọ́n ṣoríṣiríṣi. Ó tún yá ní Ògùn state, ẹ ń yálé ọ̀dẹ̀dẹ̀ ilé sílé, ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀, gbogbo ẹ̀ lóríṣiríṣi, ẹ dìbò. Ìjọ ìdìbò gbogbo yín lulẹ̀ pípípí tó já sí wípé MC ní ìgbà ìdìbò yẹn campaign at everything, wàá fi wá rí wípé pẹ̀lú gbogbo bọ́n ṣe ń pariwo ẹ̀ tó kò kọjá ètè, wọn ò finú fídọ̀ láìkẹ́. Kò yẹ kó jẹ́ pé wọ́n ló máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ kẹ́ tó lulẹ̀ Lagos, àwa wí tó à ń bọ́ síta torí kán lè gba federal ló ṣe fèkó ẹgbẹgbẹ òṣì ká ní ọmọ ẹgbọn ká fẹ́ràn sẹ́nu ká fi wá tí. Loser is a loser, winner is a winner. Tó já sí wípé tẹ́ bá wá pariwo ẹ̀yin lẹ́ṣẹ̀ ẹ̀ ṣe kankan, Yorùbá nation ṣiṣẹ́ gan ni. Tí ẹ bá nírọ́ ni mo pa, kí ló dé tó lọ kọ ìgbà tó lọ sọ́dọ̀ bàbá Fáṣọ̀rántì, kí ló dé tó ń kọ anthem Yorùbá, national anthem Yorùbá nation? Kí ló dé ní ìgbà tí Tinubu sọ èyí of Ogun state, ṣé kò dárúkọ Yorùbá nation? And so many other things. Ìyẹn kọ́ ni mo mú wá. Ẹ̀yin tí ẹ ń gbégbèsè abẹ́ ẹ fetí kọ, abẹ́ ẹ wàwé àbọ̀n pè yín sí meeting yẹn pé àsìkò ti tó fún Ìgbòho láti wálé àti fún àwọn ìdí kankan àti oríṣiríṣi. Tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe lọ lẹ́yìn orí social media kọ́ lè yẹ kẹ́ gbé wá. Eye service ilẹ̀ ń ṣe tẹ́ fi ń kọrin tẹ́ wá ń sọ. Ìgbà tí ikú ń le tí Nigeria government fi kú le tó ń sá kiri tó ń sá lọ bí tó ń sá kiri tó ń du ẹ̀mí ẹ̀kan má pa gbogbo yín pátápátá àti Saheed Shittu gbogbo yín látòkèdè sálẹ̀ lẹ́kẹ̀yìn sí ẹlẹ́ránṣẹ́ kí ló wá lọ bẹ̀. Tí àwa náà bá kẹ̀yìn sí nígbà yẹn tí nǹkan ti wá ṣọmọkùnrin yẹn, ṣé ìbọlẹ̀ tí wá fẹ́ máa dùn nísìn torí ẹni Yorùbá nation fẹ́ tí wà sẹ́yìn ẹ̀yin lẹ ń bá ṣe tẹ́lẹ̀ orí ń ta yín gan ni for that statement. Nítorí nísìn Saheed Shittu má rò pé gbogbo àwọn èèyàn mọ nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó lọ for real bó àwa kọ̀ọ̀kan mọ bó ṣe ń lọ. Saheed Shittu ṣe bó kọ fetí kọ ó fetí gbọ́ lásán nǹkan plan tó ń ṣẹlẹ̀ tó ń lọ torí kó lè reflect nínú picture yẹn kí wọn náà kó lè tẹ̀lé Ìgbòho wọbẹ̀. Ó ní gbogbo eré tó ń sá lórí social media kò sí kankan. Tó bá wá lọ fẹ́ pààyàn ló fẹ́ ṣe kinní kan ìwà pààyàn wá dẹ̀ máa wù ẹ́. Ó mọ̀ pé ìwọ lọ́lọ́run ìwọ lànà bí. Ìwọ ni Allah Muhammad STW ṣé SWT ní àbí STW. Gbogbo wọn àti Saheed Shittu rí sìn ní ìgbà tí Buratai lọ sí Kútọ̀nù tó padà tó ń rí picture oríṣiríṣi tí Tinubu ti wá ṣe kinní tó ti ìgbà ẹ lọ sáré ó bẹ́ gìjà ó di Kútọ̀nù. Ìgbà tí Ìgbòho wà lójú ikú gan tó ń gbóná gẹ́ngẹ́n
Where were you? Ibo ni gbogbo yín wà? Gbogbo ẹ̀yin onífújì tẹ́ wá kọrin, ibo ni gbogbo yín wà? Tẹ́ bá ní tẹ́ bá kọrin gbà náà wá pa yín. Ṣé ti wá rí báyìí? Ilé ayé lẹ rí yẹn, ìwà ẹ̀dá lẹ rí yẹn. Igboho mind. Lẹ́ni tẹ́ bá máa ṣẹlẹ̀ sóhun, ó fàyàrọ. Ṣùgbọ́n kò kàn sọ̀rọ̀ lásán. Ó ní ó máa affect jẹ́. Ọba aládé ò lè dá sọ̀rọ̀ Igboho, ó lọ lè yọ òun lóyè. Ẹ̀yin olórin ẹni wọ́n lè sọ pé kán lọ gbé yín àbí kán má ra orin yín mọ́. Gbogbo ẹ̀ everybody Yoruwood gbogbo yín ẹ sún sẹ́yìn mo lè ka àìmọye yín tẹ́ ẹ ṣe movie premiere yín tẹ́ máa invite Igboho tó jẹ́ pé Igboho ló máa wà ní high table ńbẹ̀. Ìgbà tí challenges dé bọ́mọkùnrin yẹn gbogbo yín ẹ sọ pakọ̀ nù níbi ìwèrè. Pẹ̀lú ẹ̀ náà ẹ ara àwọn ọmọ tẹ́ ẹ rán MC àwọn ọmọ ẹ̀ tó rán torí kán jókòó lé lọ́rùn láti láṣìyẹ bó tilẹ̀ jẹ́ wípé ìwọ náà ló tún pè wọ́n ní sí pé kán sí ni lórí ọ̀rọ̀ Igboho ṣùgbọ́n ẹni tí mo kàn fẹ́ kó mọ̀ pé gbogbo géèmù tó ń lọ yẹn mo wà nínú píkṣọ̀ yẹn bàjẹ́. Nǹkan ẹyọkan ni mo fẹ́ sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tí ò bá ṣe wípé nǹkan míì ti ń ṣe àwa Yorùbá Nation campaigner ẹ ti ẹ̀ ṣì bọ́ nínú ogun kan tẹ́ kóra yín sí kẹ́ tó tún lọ kọrùn bọ̀ mí ìṣàn fi ṣe ìwà ni ẹ ti ẹ̀ ṣì fínísì tí onítìrì torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ mi mọ̀ understand yín ẹ ń sọ ń sìn pé kí Igboho bọ́ síta kó sọ kó agree pé òun ṣe Tinubu kó sọ sọ́rí kí wọ́n fi okùn sí ọmọkùnrin yẹn lẹ́sẹ̀ kí wọ́n lè máa fi lákàlàkà ibi tó bá ti wá darí èsì torí ẹ̀yin kì í ní àròjinlẹ̀ ọ̀rọ̀ kẹ́ tó decide ẹ máa gbó ní ẹ bá nǹkan jẹ́ tẹ́ bá ti wá bá nǹkan jẹ́ tán ẹ máa tún ṣe ẹ wá máa ṣe bí ọmọ tí ẹdìyẹ tó kó sódò tó wá bọ́ síta máa kágbó ọgọ́ kiri that is ìkọ̀tẹ̀ gùdù ṣùgbọ́n àti ìbàjẹ́ yẹn ara yín máa ń le kókó ní àfiṣe ni. Báwo ni Igboho ṣe ṣe Tinubu? Ṣèbínú ayé ìlàwà nígbà tí bàbá Ọbásanjọ́ sọ wípé àwa yúùtù tá a bá fẹ́ rí ilé ayé wa lò ní Nàìjíríà ó ní ká ṣe mass burial fún gbogbo wọn tán jẹ́ leader both old gbogbo politicians everybody ìgbà yẹn la máa gbádùn ayé wa kí ló dé tẹ́ ẹ sọ pé ó sọ̀rọ̀ tí ò dá. Àìmọye ohun tó ní kálukú ń fi sílẹ̀ fún Tinubu ní ilẹ̀ Yorùbá ká má tẹ̀ ti sọ àwọn ẹ̀yà míì. Èèyàn mélòó ló finú fídọ̀ lọ́ọ̀fù Tinubu before kó tó di pé wọ́n sún ẹ̀yìn tó wá ń gbégbèsè nǹkan ìgbésẹ̀ tó ń gbé nísìn tí ọkàn ọ̀pọ̀lọpọ̀ wá yí padà pé ó dẹ̀ ń gbìyànjú ó dẹ̀ tàbí ọbẹ̀ ọbọ̀ ṣùgbọ́n géèmù yẹn gan ò tí ì bẹ̀rẹ̀ everybody Tinubu gan ṣì ń warm up everybody ṣì ń warm up ni torí wọ́n ti wọ́n nù wọn báyìí pé kán má wá yáwó kọ̀ọ̀kan mọ́ gbèsè tó wà nílẹ̀ ti pọ̀ jù kò sí owó yíyá kò dẹ̀ sówó nínú ní àkáǹtì Nàìjíríà. There are so many things going on tó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó wá wà nílẹ̀ báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹni kó agree kó bú Tinubu má sọ̀rọ̀ sí Tinubu mọ́ ẹ̀yin Yorùbá Nation ẹ má bú Tinubu mọ́ kí ni problem yẹn ẹ̀yin ọmọ Yorùbá ó ṣe jẹ́ pé tí kan bá ti dọ́dọ̀ títí yín àṣebàjẹ́ lẹ máa ń ṣe wọ́n fi ṣe yín ni ṣé ẹ kì í mọ̀ nǹkan ìtìjú ni sórí ń ta ẹ̀yin tá ẹ̀ sọ lórí social media kan má bú Tinubu ni ìgbà tó bá bú Tinubu ta ló yẹ kán bú ṣé wọn ò bú Yar'Adua nígbà ayé tiẹ̀ ìgbà tó bá sọjọ́ wà ń bẹ̀ ṣé wọn ò bú ṣé wọn ò bú Jonathan Buhari ló kú ṣẹ̀kúrò bẹ̀ ṣé wọn ò bú ìjẹ́wọ́ yẹ̀yẹ́ tó ń gbé àtìyàwó first lady àti àwọn president tí wọ́n ń gbé wọn ṣe both home and abroad all over the world kì í ṣe Nàìjíríà nìkan bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé nìyẹn báwo ló ṣe wá dẹ́kun ti Yorùbá ń ṣe tó di yẹn má sọ̀rọ̀ ti Tinubu ṣé Tinubu ló sọ fún yín pé ká lọ sọ pé ká má sọ̀rọ̀ sóhun torí Tinubu òwò social media ó ti lóhun òwò social media kọ̀ọ̀kan tóun bá nídìí òun lòun máa bèrè lọ́wọ́ àwọn tó tún wà lẹ́gbẹ́ òun kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ èwo lẹkún àbòsí kí ló dé tán sọ̀rọ̀ sí Tinubu ipò tó wà wọ́n yìí máa ṣé wọ́n lẹ president ní pure water ní US ni Donald Trump nígbà ayé ẹ̀ ṣé wọ́n lọ ya bèbí ni tán yọ pọ́nrán ẹ̀ síta tán gbé sí ìta táwọn èèyàn á máa kọjá ẹlòmíì àgbà nídìí báyìí tágbà kíní kí ló dé tán sọ̀rọ̀ sí wọn wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa ó ti di dandan wọ́n sọ̀rọ̀ ṣáá nítorí kò sẹ́ni tó lè tẹ́ ilé ayé lọ́rùn bí ilé ayé ṣe rí nìyẹn ṣọ́lọ́run gan tó dá wa ṣé lọ́kàn ẹ̀ ó wà please pẹ̀lú ẹ̀ torí tó bá béèrè orílẹ̀-èdè tó bá fún ẹ tó bá béèrè apá lọ́la tí ò bá tètè fún ẹ
ọ̀rọ̀ dẹ̀rùn. ṣe rí àìdí ẹ̀yẹn ẹ má bu Tinubu ẹ má ṣe kinní kan ẹ kọ́ rí burúkú lọ wá bíkú sí ẹ lọ wá ṣeéṣe tábàárí ṣeéṣe wèrè ní gbogbo yín àsìkò yìí lẹ mọ̀ pé Yorùbá nation kò wà níbì kan. láti ọ̀dọ̀ ti tèmi wàláì lẹ́nu ìgbà tí Tinubu become president títí dìsín kò tí ì ṣe nǹkan ìbú péré. Any reasonable ọmọ Yorùbá tí ó ní ọpọlọ tí orí ẹ̀ pé tó dẹ̀ normal tó ro àti sùn ẹ̀ tó dẹ̀ ro ọjọ́ ọ̀la lẹ́nu ìgbà títí Tinubu become president títí dìsín kí ni nǹkan tó ṣe tó fa ìbú? Kò sí. látọ̀dọ̀ ti tèmi kò ì ṣe nǹkan ìbú rárá. Kí ló dé tí mo máa wá bú? Kò tí sí nǹkan èébú tí Tinubu tí mo rí tó ti ṣe àbí tó ti sọ. So tá bá rọ́mọ Yorùbá kó má tẹ̀ jẹ́ Yorùbá nation títí di very moment yìí ó wá lè dalé àbọ́lá o kó sọ nǹkan kó má lọ létí àwọn èèyàn wọn lẹ̀ lóko wọn sọ fún wọn bú. But títí di bí mo fi ṣe fídíò yìí kò tí sí nǹkan tí Tinubu sọ tó wárántì pé kan bú. Mo dẹ̀ rò wípé ní reasonable ọmọ Yorùbá kankan aláròjinlẹ̀ kò ní ro owó nìkan kò dẹ̀ ní ro bó ṣe dùn mọ́ òun nísìnyí á ro àròjinlẹ̀ dáadáa torí Tinubu ò tí ì ṣe nǹkan téèyàn lè fi bú nísìnyí. Ṣùgbọ́n látọ̀dọ̀ tèmi bó bá ṣe nǹkan èébú èmi ó sọ̀rọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ wàláì kò tí ì ṣe nǹkan èébú. Ó ń ṣiṣẹ́ takuntakun Ọlọ́run á sì kún wọn lọ́wọ́. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi gbogbo iṣẹ́ takuntakun tó ń ṣe one Nigeria náà ṣe fún Yorùbá nation stand for Yorùbá land ó yàtọ̀ sí one Nigeria. Ìyẹn ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn. Nǹkan tó bá mú wọn tó bá sọ̀rọ̀ sí gbogbo àwọn olórí tó ń lọ èyí tó ti kúrò ńbẹ̀ gan ṣé wọ́n ń sọ̀rọ̀ sí Tinubu dè nílé ni ṣé wọ́n ń sọ̀rọ̀ sí Jonathan ṣé wọ́n ń sọ̀rọ̀ sí gbogbo everybody. Yorùbá ẹ máa ń fọ́nì ìyẹn ní sáìdì ibẹ̀ yẹn. Ìmí tí mo tún máa sọ tẹ́lẹ̀ ó ní pé Yorùbá nation ẹ má mà ti Ìgbòho títí kẹ́ni kó sọ pé yẹ́ẹ̀sì òun ṣe Tinubu. Tinubu become president ó ní power láti gbé embargo kúrò lórí Ìgbòho àbí láti gbogbo àwọn owó ẹ̀tàn freeze àwọn nǹkan ẹ̀tàn bàjẹ́ oríṣiríṣi iṣẹ́ ló ṣì wà lé oríṣiríṣi nǹkan ló wà tó bá tó àsìkò tí bàbá rárá fi balẹ̀ torí ara ò tí balẹ̀ there are too much work for Tinubu láti ṣe ju ẹjọ́ òfàtàdánù tẹ̀yìn politicians the baby politicians àrèbípa politicians tẹ̀tí yá sáré ẹ̀ sílẹ̀ Saheed Shittu ṣe bí ọpẹ́ kó lè tán lárùn gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà òun ló ń sá gbogbo ẹ̀yin títí Saheed Shittu tẹ̀ fún lẹ́sìn ẹ jẹ́ fi lọ́rùn lẹ̀ èmi dára lèmi sọ bẹ́ẹ̀ torí ó wà lára ó fetí kọ́ ni kì í ṣe pé wọ́n pè ẹ́ sísìn yẹn ó fi etí kọ́ pé àwọn nǹkan báyìí arrangement báyìí lọ nǹkan báyìí ṣẹlẹ̀ tí nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí dẹ̀ lè ṣẹlẹ̀ nǹkan báyìí lè ṣẹlẹ̀ òun ló fetí kọ́ tó ṣe di wèrè tó lórí ọ̀rọ̀ Ìgbòho tó ṣe wá wò wípé tó ń sọ fáwọn kan torí information everything tó bá ní irọ́ ni mo pa ẹ̀mí abẹ́ ìgbé jáde mi ò rán yẹn anybody níbi tẹ́ ti jọ ń sọ ọ̀rọ̀ yẹn wípé ẹ má wọrí àwa lánìí Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa lé gbogbo àwọn Yorùbá nation yẹn kúrò lọ́dọ̀ ẹ̀ á fà á mọ́ra àwa máa ṣe kinní kan. Èmi dára Saheed Shittu mo double challenge mo triple challenge ó yá bring it on ó fẹ́ ṣe ẹ̀sìn gbogbo èpè tán ló ń gbé gbogbo wa ṣẹ́ yẹn èmi ò ní bẹ́ẹ̀ ṣe pé kó o ti mọ̀ pé orí ara ẹ̀ ló wà èpè yẹn ti wá padà sọ́dọ̀ títí ẹ̀ báyìí ó ti wá dúró tiẹ̀ ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mu ẹjọ́ máa sùn Saheed Shittu jókòó sórí awọ dáadáa o ibi tó bá mọ̀ pé mọ̀ ká dáadáa túbọ̀ lọ ká dáadáa Saheed Shittu gbogbo èpè tó ṣe pátápátá kò kúrò lọ́dọ̀ ẹ̀. Tí ẹ̀yin Yorùbá ní ṣòbá rárá fi balẹ̀ tẹ́ bá lọ wẹ̀ sí àwọn pípù yìí lọ́wọ́ tẹ́ bá lọ force anything kí Ìgbòho lọ sọ wípé yes mo ṣe Tinubu ẹ̀ṣẹ̀ wo ní Tinubu ní Ìgbòho ṣe Tinubu ó ní gbogbo àwọn politicians wèrè pé wọn ò ní jẹ́ kí wọ́n ṣe election àbí kẹ̀ ṣe èyí tó sọ wípé tán bá dandan máa ṣe election látẹ̀yìn náà ti máa gbé fún wọn àti kí tún ni èèyàn mélòó ni ò sọ bẹ́ẹ̀ ní Nàìjíríà ṣáwọn ọmọ Yíbò ò sọ bẹ́ẹ̀ ṣáwúsá Fúlàní ọ̀pọ̀lọpọ̀ ò sọ bẹ́ẹ̀ tó bọ́ síta tọ́láwò nígbà kí election ṣẹlẹ̀ ṣé wọn ò bọ́ síta tán ní àwọn ọmọ Kánò ò bọ́ síta pé Tinubu àwọn ò ní fòtì fún ẹ àwọn ò promise àwọn àti àìmọye oríṣiríṣi ṣé ọ̀pọ̀lọpọ̀ ò gbé Tinubu ṣépè tọmọtọmọ tìrantìran ta ni ò sọ̀rọ̀
oníkálùkù yín tẹ̀ṣẹ̀ wá ṣe dúdú ayé nísìn ṣé ẹ̀ kí n bú Tinubu behind the closed door tó bá kẹ̀yìn nìkan tí ò ń sọ̀rọ̀ rẹ̀ pé kí ni lẹ́yìn àárín ara yín ṣé ẹ̀ kì í sòótọ́ ẹ kó sì dànù orí ń ta yín. ìsìn ni gbogbo yín ṣe mọ̀ pé Ìgbòho wà ṣùgbọ́n nígbà tí ikú le tó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan àwọn tó ń sákiri tó ń du ẹ̀mí ẹ̀ every one of you ní ẹ̀yin ọmọ onímọ́tò ẹ̀yin sọ wípé owó ló wá lọ ẹni connection ló wá lọ ẹ lórúkọ ló wá lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o gbogbo ìlàkàkà ọmọ Yorùbá nation kò já sásán lórí Ìgbòho kò wá nídìí àsìkò yìí kẹ́ wá rò wípé bóyá torí ẹ̀yin group kan tún wà ẹ fẹ́ ṣe níṣe wípé kán lè sọ títí tí Ìgbòho bá ti wá gba freedom everything lọ bó ṣe yẹ kó ṣe lọ kẹ́ ẹ lè sọ wípé ẹ̀yin lẹ ṣe pé kinní kan ẹ kó rí burúkú dànù sẹ́yìn ní Tinubu ni ẹ kó wèrè dànù Tinubu ẹ wo jàre bàbá Tinubu sir your excellency bàbá God bless you o gẹ́gẹ́ bá ṣe mọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ géèmù yẹn yé yín Yorùbá nation ṣiṣẹ́ gan torí nígbà yẹn lọ́hùn tá à ń fún yín jẹ back to back tá à ń ṣoríṣiríṣi tá à ń polongo pé yes Yorùbá nation la fẹ́ nǹkan tí gbogbo àwọn kàbá à ń fojú rò ní pé ẹ̀yin lẹ gbéṣẹ́ fún wa ẹ̀yin lẹ ní ká lọ ṣe wàrẹ́sẹ̀ ẹ̀yin kọ́ ara wọn gbọ́n jìnnìjìnnì gbé bá wọn gbé Buhari fi mẹ́sẹ̀jì ránṣẹ́ fi ìjọ́ kejì after Èkìtì rally wọ́n ní kó lọ invite àwọn àgbààgbà lọ́bẹ̀ wọ́n ní kó lọ bá Ìgbòho wọ́n nígbà wọ́n láwo sóòkẹ́ lè mọ̀ wípé iṣẹ́ wa ń dùn gan ni. Bàbá Tinubu ọ̀rọ̀ tó wà lẹ́ǹkan kékeré ni àwa mọ̀ pé ní ẹ má ti jẹ́ sọ ilẹ̀ Yorùbá dìdì Tinubu yes gbogbo nǹkan tó dẹ̀ sọ pé ẹ̀ ń ṣe yìí báyìí sìn kò tí sí kankan tẹ́ ṣe sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tèmi kò tí ì pẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni kì í ṣe pé bí yóò ní nǹkan tẹ́ ṣe sílẹ̀ Yorùbá tán lè máa sọ pé ẹ ṣe kinní kan kí wà ní wèrè tí gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ ń ṣe ta lẹ̀ halẹ̀ mọ́ lórí social media ta lẹ̀ fẹ́ wá halẹ̀ mọ́ ta lẹ̀ ń bọ́ ta lẹ̀ yín Saheed Shittu àǹkó ta lẹ̀ yín kí lẹ̀ já mọ́ ọ̀rọ̀ wo ló wà nígboro ẹnu yín Saheed Shittu wá ń bí ọ̀rọ̀ Yorùbá nation máa ń ṣe ọ̀rọ̀ àfà ẹlẹ́bọ̀ ṣé ìwọ náà ó tún ti kúrò lórí àfà ẹlẹ́bọ̀ kí wá ló fi yàtọ̀ sọ́tọ̀ lẹ́ran irúkúrú ọbẹ̀ wọ gbogbo géèmù tó ń lọ pátápátá ẹjẹ́ sọ mo ṣe lè bẹ ni mo ṣe ń bẹ fún yín mi ní lè sọ jù báyìí lọ ẹ̀yin Yorùbá nation tẹ́ ò bá farabalẹ̀ ẹ fi ọwọ́ ara yín ṣáná sí gbogbo wàhálà tẹ́ ti ṣe torí àwọn politician orí àwọn géèmù kan ń lọ lábẹ́ kò ṣe wípé Saheed Shittu ó wà nù sí yẹn ṣùgbọ́n ibi tí àwọn ọmọ onímọ́tò lẹ́kọ̀ọ́ tó ti lè kóra wọn níjànú alásọjáàmù àsọjábọ̀ wọn ó kàn sí Saheed Shittu létí ọ̀kan lẹ́ran lẹ́gẹ́sì gbogbo wọn sọ fún wọn àwọn onímọ́tò yẹn náà ní MC àbí ẹni ẹ fi sí Ìgbòho sílẹ̀ kẹ́ má sọ̀rọ̀ fún sígbòho wọn torí pé tísì yẹn bá padà wá dún everybody yín lẹ fẹ́ tọ́ láńbẹ̀ ṣùgbọ́n ìgbà tó wà lójú ikú ibo lẹ wà gbogbo yín lẹ kẹ̀yìn sí Saheed Shittu gbogbo ìgbà tí kú lé Ìgbòho kiri ṣó sọ̀rọ̀ ẹ̀ ìwọ yìí kan náà ló jẹ́ kí ọ̀kan lọ́mọ kó máa fún ní ọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ sí nítorí ìwọ yìí náà ni ìwọ ló wá bọ́ síta kí ló rò pé ó já mọ́ jọ gbogbo rádaràda tó sọ yẹn o rò pọ̀rọ̀ ní létí ẹ̀ ta ló ń threatening nítorí géèmù tó ń lọ tó dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tó dẹ̀ máa ṣẹlẹ̀ òun ni Saheed Shittu àti gbogbo àwọn wèrè kan náà wá sákiri káwọn náà lè reflect inú picture yẹn káwọn náà lè as ẹ ti mọ̀ wá àwọn politicians ẹsẹ̀ tí mo wá Yorùbá yẹ ẹsẹ̀ gìrìgìrì ilé àjọ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ń gbé òtútù ìdílé bẹ́ẹ̀ ti ṣe lọ ń jẹ tẹ́lẹ̀ ìgbà tó dìgbà tó ní ìdí yín ẹ ò rántí ìgbà tẹ́ lọ ń bá tẹ́jọ́ ń ṣe tètè ìgbà tó ń jà fún ìgbà tó stand fún ìgbà tó ṣe everything gbogbo yín lẹ́kẹ̀yìn sí ẹ tún ti wá rí pé ó dẹ̀ pé àyípadà rere tún máa débẹ̀ ní ẹlẹ́ni nísìn ẹ tún fẹ́ wà nínú picture ní orí ti ta yín ẹ̀rọ pé Ìgbòho jọmọ òkókó àní Ìgbòho ànálẹ̀kùn kì í ṣègbòho èní so Saheed Shittu àti gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń rojọ́ ẹ̀sìn kiri àti gbogbo ẹ̀yin tẹ́ bọ́ síta tẹ́ ń pẹ̀tì àwọn politicians olè ní yín tẹ́ bá ti rí ẹni Yorùbá nation campaign àkọ́kọ́ tó bá bọ́ síta tó ń pẹ̀tì tó ń bẹ àwọn politicians olè ní olè kò sí nǹkan míì olè bàràwọ̀ bá sa anybody you can come out and face me. I'm ready for you.
Jawa Ijausi, always guide me to Dara Igbagoshi. You know now. Any media tó bá bọ́ síta tó ń pẹ́ẹ̀tì àwọn politician fún Igboho àbí tó ń sọ fún yín ní any group or anywhere tó bá sọ wípé ẹni láti gbà kẹsàn fún Igboho ṣé ẹ fẹ́ freedom ẹni ìgbà tẹ́ ń sọnù lẹ́yìn ìgbà tẹ́ ti ń jẹ ìgbà tẹ́ ti mo rí yín burú àní jẹ àní mu táwọn ò bá jẹ táwọn ò bá mu báwo la ṣe fẹ́ dúró tì í ìgbà táwọn ń jẹ táwọn mu yẹn ẹ̀yin ń gbàwẹ̀ ń ti yín ni ẹ̀yin ò jẹ ẹ̀ mu ọ̀dẹ̀. Any media Yoruba nation tó bá ń pẹ̀tì àwọn politicians tó ń bẹ̀ wọ́n àbí tó ń sọ wípé kí Igboho lóòótọ́ ló ṣẹ̀ kó bá sọ pé má bínú àbí àwọn wòlíì èké torí mo mọ̀ ní how you operate ìsílẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ríro òfò ẹni kí Igboho sọ sọ́rí kó kúrò ń bẹ̀ tá a bá sọ pé kinní kan ká lè rọ́nà kọjá ká lè ṣe kinní kan géèmù tó wà lẹ́ òye yín bẹ́ẹ̀ ṣe ríro òfò àtàdánù last year náà nìyẹn tẹ́ẹ̀tì àwọn èèyàn títí sí ọ̀dọ̀ dúpẹ́ onídọ̀tí amúyín tí ẹ padà ìgbà tí gbogbo ẹ dojúrú àráríran kankan kó bọ́ síta kó tó wá sọ̀rọ̀ mọ́ pé dúpẹ́ o ìṣèlúza o irọ́ ló ń pa o irọ́ yẹn sápá yín lórí ẹ̀yin èké tó wà ńbẹ̀ ni kò ń ṣàwọn ọ̀ríjínà tọ́lọ́run bá tó o ẹ̀yin eléke tí kèsì ò bá tí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kékeré kan ìgbà ẹ̀ lẹ́mọ̀ kékeré ẹ jẹ́ kí n rí yín kẹ́kẹ́ bọ́ síta kẹ́ wá sọ o torí kò ní pẹ́ yín ẹni kígbe o lọ ṣe gbá ẹni kígbe o sọ sọ́rí o tàbá kúnlẹ̀ fún rárá kò ní ká dìde ká má gòkè o kò ní ká ṣe kíní gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ má wàá ríran òfò kó kúnlẹ̀ ká kúnlẹ̀ ló ti tọ́ fún rárá tàbá dìde kò ní kó ju ẹ má tọrùn ṣùgbọ́n kò ń ṣe lórí situation yìí tí ẹ bá fi lè ti Ìgbòho tó sọ pé yes kíní kan because bó sọ bí ò sọ ohun tó máa ṣẹlẹ̀ gbogbo àwọn tó wá bọ́ síta tó wá ń sọ pé kí ẹ sọ fún Ìgbòho kó sọ bẹ́ẹ̀ fún àǹfààní tara wọn ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ géèmù tó ń lọ ẹ má ti ọmọkùnrin yìí pa tẹ́ ẹ bá tí ẹ ríran òfò tẹ́ ẹ tó wá sọ wípé kó sọ wípé sọ́rí tẹ́ wá lọ gbé fídíò kan ó sọ pé kinní kan ó sọ pé kinní kan ìgbà kan àwòkọ ìyàwó lẹ̀ tí fi jẹ Ìgbòho ìyàwó ló tún kù tẹ́ tún fẹ́ fi jẹ́ ṣèborí èyẹ ni ò péye ìwò tẹ́ wà parò Ìgbòho bẹ́ẹ̀ ni kẹ́ fi dá láni ṣèbẹ́ ní kọ́ lọ pamọ́lé ni ẹlẹ́dẹ̀ ò sì jẹ́ ká rí pamọ́lé bẹ́ẹ̀ ti pa àwọn tó kù ó lẹ́ ṣe rí tó wà láyé rí pó pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ síbẹ̀ ó ní gbogbo yín ṣe wá ṣe bí olórí burúkú ẹ tún ti rí ọ̀nà àtijẹ́ mi ilẹ̀ ń sákiri ẹ̀ nífẹ̀ẹ́ ṣe ẹ̀ lọ́ọ̀fù ẹ̀ ní ẹ̀yìn wò ẹ̀yin ọmọ kan tó ń pè nífẹ̀ẹ́ ṣèbí ẹ ti rí pé igi owó kan tún ti fẹ́ sọ àyè opportunity kan tún ti wà kíní kan ṣèbí àwọn nǹkan tí àwọn awíra dáradára gbọ́ nìyẹn tó sáré fún fẹ̀rẹ̀ bọ́ síta tó lóhùn sọ́rí tó ní òun sọ́rí fún Ìgbòho torí wọ́n ti ń sọ pé kọ́ lọ wá bó ṣe máa da àárín ẹ̀yin Yorùbá nation rú tí wọ́n fi máa lé yín tí ẹ ò bá farabalẹ̀ ẹ ṣe bàbá la mistake mò ń sọ fún yín ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ràn ẹ tó ti fẹ́ bẹ̀rẹ̀ sí nìyẹn àwọn agbíkóńkó Saheed Shittu àti gbogbo àwọn tó kù wisdom ṣọ́ ara ẹ píṣọ̀ tó wà lẹ̀ sí tó wà lẹ̀ kò kàn ẹ́ rárá oge sún sẹ́yìn kó má fara gbẹgbẹ ò wá fara káṣá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó ò bá mọ ibi tó yẹ kó ti sọ nǹkan tó yẹ kó sọ ẹ̀mí ẹ̀ ò gbé nǹkan tó wà lẹ̀ because you were ṣó wà ní píṣọ̀ nígbà tó bẹ̀rẹ̀ ni you were not in the picture you don't know what is happening tó o bá ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ àwọn politician fi ara ẹ̀ má fi Ìgbòho àbí Yorùbá nation face them ó lè ládi wọn ó lè kó gbẹ wọn kò sí kan tó bá wọn ní kó ṣe fún wọn ṣùgbọ́n má fi Yorùbá nation movement wọlé àwọn èèyàn bínú sí ẹ̀gan ni ó ti ń pọ̀ jù gbogbo àwọn awíkóńkó gbogbo ǹjẹ́ mọ̀ pé omi yalé gbogbo wọn ni wọ́n sì ń bílíìfù pé tí Ìgbòho bá dé àwọn ọmọ bó ṣe máa ṣe tẹ́ ẹ bá tẹ̀ wá padà sọ́dọ̀ Ìgbòho ìyẹn wá ní pé kẹ wá máa sọ fún àwọn torí ẹ fetí kọ́ àwọn information yẹn ẹ wá sọ ẹ̀yin máa lé gbogbo àwọn Yorùbá nation yẹn kúrò lẹ́yìn ẹ̀yin lẹ ní tẹ́lẹ̀ ẹ̀yin lẹ máa gbé ẹ̀yin lẹ máa ṣe gbẹ́ ẹ̀yin ẹ̀ gbúdọ̀ rẹ anybody eré nǹkan tí awíkóńkó Saheed Shittu àti gbogbo àwọn tó kù tẹ́rí tó bá bọ́ síta tó support àwọn nǹkan tí politician yẹn sọ eré nǹkan tó ń sá nìyẹn kì í ṣe pọ́n nífẹ̀ẹ́ Ìgbòho náà torí wọ́n tún ti rí pé ọbẹ̀ tó ti fẹ́ sọ̀ mbẹ́ ni kó lè kàn wọ́n kò sí kankan nu wọn tó ṣe truly torí wọ́n lọ́ọ̀fẹ́ ọmọkùnrin yẹn nítorí káwọn náà tún lè wà nù picture yẹn ni ṣe ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ibi tó bá ti tutù báyìí ọpọlọ ni wọn òun náà máa ń bá a sí ọmọ àlè ló sì pọ̀ jù wọn láǹkórí wọn ní tìjú
ọmọ àlè ló pọ̀ jù ńbẹ̀ wọn ò ní tìjú because tó bá ní tìjú ni ẹ̀rọ lẹ́ẹ̀mejì ẹ̀rọ àròjinlẹ̀ ìwọ̀nba ló mú máa ń sọ pé ìwọ̀nba ni kò gbẹ́ kòtò ọ̀tá ẹ̀ mọ́ torí tó bá gbèjì lágbèjì wà lẹ́yìn ó lè jẹ́ pé wọ́n ló máa padà kó sí. ṣé ẹ̀yin ti gbàgbé gbogbo rédèrèdè tẹ́ ṣe fún àti rọ́tẹ́ pamọ́ àti gbogbo ẹ̀ ẹ wò ẹ jẹ́ kí gbogbo yín pátápátá kẹ́ lọ kóra yín jọ tẹ́ wà nínú sí yẹn àtẹ̀yìn tẹ́ assure àwọn politicians yẹn kọ́ máa wọ̀rí ẹ máa lé àwọn Yorùbá nation kúrò lẹ́yìn Ìgbòho ẹ máa da àárín Yorùbá nation àti Ìgbòho ẹ máa dàrú ẹ lè rí Ìgbòho mú kò sí wàhálà látọ̀dọ̀ tèmi ẹ ò lè rí ṣe sẹ́mi ó ṣú ọ̀jù ni kì í ṣe pé mo lágbára kankan bì kan Ọlọ́run ni agbára mi àti inú kan tí bá fi so òdì ọ̀rọ̀ sínú ayé yín ẹ gbiná ẹ máa bring it ẹ máa ṣe ṣùgbọ́n ṣe láwọn Yorùbá nation tí wọ́n kí rárá fi balẹ̀ yìí àwọn ni wọ́n máa jẹ́ kí ẹ̀yin Yorùbá nation jẹ́ kí àwọn wèrè yìí kan wá ṣe fún nǹkan tó fẹ́ wá ṣe fún yín gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe sọ́pọ́tì tẹ́ ti fún ọmọkùnrin yẹn ń fọwọ́ ara yín ṣàn dànù bí omi àwọn tí wọn ò dúró sí tó ń fi ṣe yẹ̀yẹ́ tó ń fi irọ́ tó tún parọ́ ọmọ tó ń gbé àwọn èèyàn dìde kán ní ayé ẹ̀ lára kó lè pokùnso àwọn nọ́mbà padà wá jèrè iṣẹ́ tẹ́ ẹ ti ṣe sílẹ̀ ṣẹ́bọ̀ para yín òkè ìbàlẹ̀ Yorùbá nation látọ̀dọ̀ tèmi Tinubu ò tí ì ṣe nǹkan kan tán lè fi bu so èmi ò bu ṣùgbọ́n bó dálé tó bá gbé ìgbésẹ̀ nǹkan kan tó yẹ mo ní láti sọ̀rọ̀ tí ò lọ dáadáa fún àwọn aráàlú kí ló dé tí mi sọ̀rọ̀ wọn ò tí ì bí pọnrípọn gbà bá ńlá kú anybody tó máa kó mi láyà jẹ àwọn wo lẹ ń ṣe gìràgìrà mọ́lé lórí tẹ fẹ́ pa ọ̀rọ̀ mọ́ lẹ́nu àwọn wo ta ni yín látòkèdè sálẹ̀ yín tó ní bá ní nǹkan tẹ́díbọ̀dì yín jẹ ó jẹ sápò ara ẹ ó jẹ sáwọn tó bá lé lórí ó jẹ sí àwọn tó ń fún ní oúnjẹ ó jẹ sí àwọn tó wà lábẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run lórí màtá tó wà lẹ́yìn ẹ kọjú bí ẹ wá bí ẹrù tí kẹ yí ọwọ́ ẹ àwọn tí wọn lọ́pọ̀ tó kì í láyé rárá fi balẹ̀ tó kì í lè ronú jinlẹ̀ tí wọn kì í dárí nǹkan tí wọn ò mọ ìtumọ̀ nǹkan tó wà níwájú wọn gan wọn understand àwọn ní kẹ máa halẹ̀ mọ́ o látọ̀dọ̀ tèmi mo dúró lé lórí ni Ìgbòho ṣe Tinubu gbogbo nǹkan tí ẹ̀dẹ̀ pariwo pé tí Ìgbòho bá sọ pé tó bá ti agree Tinubu máa ṣe kò dìgbà tí Ìgbòho bá agree pé tí ó bá sọ pé òun ṣe Tinubu kí Tinubu ṣe kó tó ṣe anything Tinubu knows the right thing to do bàbá Tinubu ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe jàre ẹ ṣe ráwọn wèrè iná fẹ́ kó yín síta bí ọmọjọ́ mẹ́jọ géèmù làwọn politician ti wá fẹ́ sáré play láàrin yẹn ẹ fi Tinubu àti Ìgbòho sílẹ̀ kórí burúkú lọ àwọn tí wọ́n rìn ìrìn yẹn gan fúnra lára wọn gbúrò wọn lórí social media lè mọ̀ wọn lè ṣe kankan ṣùgbọ́n ẹ ráwọn tó ń ṣe bí wèrè lórí social media wọ́n kàn fetí kọ́ wọ́n kàn gbọ́ ní eré tí wọ́n náà sá ni o wọ́n ń sá eré yẹn àwọn Saheed Shittu Awíkókó wà ń bẹ̀ àtàwọn kọ̀ọ̀kan wọ́n wà ń bẹ̀ àwọn ni wọ́n náwọn máa lọ lé yín wọ́n fẹ́ dájà sáàárín ẹ̀yin Yorùbá nation àti Ìgbòho Wisdom ìwọ wà lára wọn tó ó dẹ̀ pé ìwọ náà ti ń bá wọn pinlẹ̀ ó fẹ́ kí ìjà wà láàárín Yorùbá nation àti Ìgbòho ó fẹ́ gbé Ìgbòho gbá Yorùbá nation ó fẹ́ gbé Yorùbá nation gbá Ìgbòho kẹ́ ẹ lè pín Yorùbá nation àti Ìgbòho sódà ẹ lè wọnú ẹ lọ Wisdom sún sẹ́yìn gan ni ó kéré láti gbàbọ̀dẹ̀ fún movement yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó kéré láti gbàbọ̀dẹ̀ fún movement yìí madam dúró níbí náà mi fẹ́ kí fídíò yẹn kó gùn jù Yorùbá nation tẹ́ ẹ̀ bá rárá fi balẹ̀ tẹ́kọ̀ọ́ gbọ̀n kiri you will lose all your efforts ẹ ṣiṣẹ́ fáwọn ẹlòmíràn jẹ torí nǹkan tó ń ṣẹlẹ̀ géèmù tí mo lè ṣàlàyé fún yín ayẹlẹ́ tó kù yìí nílé sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ separate ẹ̀yin Yorùbá nation àti Ìgbòho àwọn fẹ́ take over wọ́n ti sọ pé àwọn Awíkókó àwọn Shittu wọ́n ti láwọn làwọn bá Ìgbòho ṣe tẹ́lẹ̀ kó tó jẹ́ Yorùbá nation bọ́n ṣe máa forí ẹ̀yin àti Ìgbòho gbára tí Ìgbòho máa kẹ̀yìn sí yín ẹ̀yin Yorùbá nation tí ẹ̀yin náà máa kẹ̀yìn sí Ìgbòho àwọn á wá yọ Ìgbòho yìí lágá gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe àwọn á wá jèrè òun ni wọ́n wá tó bá wù yín ẹ fi ọ̀tẹ̀ ṣíṣe àti rádaràda àlàrárá fi balẹ̀ ẹ lọ fọwọ́ ara yín ṣe gẹ́gẹ́ bẹ́ ṣe fún Dúpẹ́ ẹ tún lọ ṣe the same thing ẹ lọ repeat the same mistake ẹ bá ń bẹ ipa yín ó kà mo sọ tèmi mo dúró nù ṣé mo wí pé ó ti di bárakú èmi ò ní kẹ́ má bú mi o ṣùgbọ́n síbẹ̀ drop your comment under this video kò tún tí lè yé yín nísìnyí ó dìgbà tẹ́ bá tún ti kó sínú kòtò yẹn
ojú yín á tún já. Má gbàgbé o, èmi ti sọ tèmi tọ́lọ́run fi rán mi. Ọrùn mi ti mọ́, ọwọ́ mi ti mọ́, ogun tó kù tó bá dìde alẹ́ pẹ̀pẹ̀, alẹ́ ní àmúrun. Má sì gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Mo kàn mọ̀ ní wípé èmi ò wá ayé ìyà láyé mi. Èmi ò ṣe ọ̀pọ̀lọ tí mo fi gbogbo ìgbà jọra mọ́lẹ̀ tó jẹ́ pé tí àsìkò bá ti túmọ̀ díẹ̀ báyìí kọ́ adé kí ìkọ̀kọ̀ kó wá ṣe ká àṣìfò kọ̀ọ̀kan nu movement tó yẹ pé ẹ̀yin ilẹ̀ kí rárá fi balẹ̀ tẹ máa wá tún bà á jẹ́ tẹ máa fọwọ́ ara yín sọnà sí èyí tẹ́ dáná sun ní láti ẹ̀ nípa dúpẹ́ ẹnu ẹlẹ́ṣìwẹ́ ẹ̀ tí kúrò ẹ tún ti ń pinlẹ̀ mí ìfúngbò ẹ lọ ṣe kò affect èmi o bóyá kò yé yín kò affect èmi. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel Yorùbá. Ẹni ìdìbí lásìkò ẹ farabalẹ̀.